sí abala wa abala oríkì orílẹ̀ Yorùbá lórí ìkànnì Alámọ̀yọ̀ TV ẹ dákun ẹ mọ́ sí ara ẹ mọ́ like ẹ mọ́ comment ẹ dákun ẹ mọ́ follow wa ní tilé tó kó káàkiri gbogbo àgbáláyé lónìí níbo la ń rè àbíká o. Ìlárògbọ́n ọmọ ògbóyè. Kò ṣe. Ìlánilé o ìlárògbọ́n ọmọ ògbóyè ó pèyè kọ́lá o ọmọ ogun akoto. Ìláládé wa àwòrádé ẹ̀yin lọmọ tewétewé lẹ ẹ̀yàn ọkọ ìwò dúdú lẹ́rẹ̀ wa bọ́lọ́dẹ ìdìgbò mẹ́kùn. Bóbìnrin ò bá dára lọ́jà ẹ kì í fẹ́ rí wọn nílé gbádé ó nílà àjọ ọmọ gbádé rúbí ọ̀sẹ̀ àgbàrá ló ṣe mẹ́ta lájà ọ̀kan sàn ọ̀rọ̀ gún pinrin ọ̀kan sàn ọ̀rọ̀ òkèjìgbò ọkọ yòókù lóko tadéjọrin ní màá gbọ́n ibi abá pinrin sí lápè lógún pinrin ibi abá paràgbò sí lápè lókè ìdìgbò ibi abá gbìn gẹ̀dẹ̀ sí lápè lókè ẹ̀dẹ̀ ibi abá tètè dé sí lápè ní ìṣẹ̀dọ̀ ìyá mi ẹ̀wà kún mi lọ́wọ́ òde eré. ọ̀kẹ́rẹ́ mo gbà fún gbogbo ọmọ ọ̀rọ̀gbọ́n ọmọ Okoye kọ́lá ọmọ ọba tí kógun sínú àkótó ìlú ẹrú ògbúdọ̀ ọbẹ̀ ni bàbá ẹ̀yìn ìwọ̀fà wọn ògbúdọ̀ débẹ̀ ìwọ̀fà tó wọ̀ lálàárọ̀ títí alẹ́ Àjàgúnlá lóhùn ọmọ gbẹbọ àmọ̀tàgẹ́sì alóhùn ọgbà ọ̀tọ̀tọ̀ èèyàn orí ọ̀ràn ògùn tẹ́ẹ̀rí alóhùn ọgbà wọ́ká ọmọ awọ́wọ́ ni wọ́n tí wọ́n ní pa gbẹ́dẹ́síyé ọ̀rọ̀gbọ́n ọmọ Okoye kọ́lá ọmọ ọba tí kógun àkótó ewúrẹ́ ẹ̀là ìjẹlẹ́sẹ̀ gbàgede ní tí jẹ àgùntàn ọ̀gbọ́n jẹlẹ́sẹ̀ yàrá àkùkọ bá bẹ́ẹ̀ ní kò gàgàrà títí kọ́dún kọwé rí tọ́lọ́nà gùn ìlọ́dún kọwé ó sì wá ọba ọ̀ràn gùn ó pẹ́ lórí ó dàjẹ́ agbolú ajé ó pẹ́ lórí ọba ó jíwọ ọba ńlá ló pẹ́ lórí ọba ló dẹ́bọra ọmọ ọba ńlá ọmọ àmọ̀tàgẹ́sì ọmọ gbádẹ́síyé aráàlá àdó ẹni mo bá dérú bí ọ̀sẹ̀ òjò lọ́nà àwọn àmọ̀tà òjò ọ̀sẹ̀ kì í rọ̀ lásán oníjọ́ bàbá wọn bá dá sùn ọmọ amúnyẹ́sọ̀rọ̀ lómi lólóṣù ìlàládé wa àwọn okòwòrádé sí gbádẹ́síyé nìyí ó nílà àjò ọ̀rọ̀gún lọmọ sẹ́kùn alára ni wọ́n ọmọ ńsọ níjọ́ ọ̀rọ̀gún tó ti dábọ̀ okùn sísẹ́ alára tẹ́ rí ni wọ́n ti síwá sọ yíwún gbádẹ́síyé ó nílà àjò ọba tó bá dérú bí ọ̀sẹ̀ òjò ọ̀rọ̀gún ọmọ Okoye kọ́lá ìlà ló lẹ́ẹ̀mú ìlà ló lẹ́ẹ̀mú ìlà ló lẹ́ẹ̀mú.